Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 10 oṣù Kejìlá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti gbóṣùbà káre fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lókè òkun fún akitiyan wọn lórí ìdàgbàsókè ọrọ̀ ajé lágbàáyé. Ó ní àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lókè òkun jẹ́ aṣojú lágbàáyé ní gbogbo ọ̀nà. Ó fi àìdùnnú rẹ̀ hàn sí dídápadà tí wọ́n dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí bíi ẹgbẹ̀rún 10 padà sílé lórí ẹ̀sùn títàpá sófin ìrìnnà. Ó dunnú gidigidi sí bí Ògúnyẹmí ṣe di ààrẹ ẹgbẹ́ àwọn dókítà lórílẹ̀-èdè Canada. Shettima fọmú pẹ̀lú bí olórí ẹgbẹ́ òṣèlú ilẹ̀ United Kingdom ìyẹn Kẹ́mi Badenoch ṣe bu ẹnu àtẹ́ lu orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi ṣàbẹ̀wò sí Afẹ́ Babalọ́lá lórí ọ̀rọ̀ Délé Fárótìmí. Ilé-ẹjọ́ gba onídùúró rẹ̀ pẹ̀lú mílíọ̀nù lọ́nà 50 náírà. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) àti Trade Union Congress (TUC) ṣàbẹ̀wò sílé ìfọpo tó wà ní Port Harcourt pẹ̀lú bí iléeṣẹ́ NNPC ṣe ní iṣẹ́ ti fẹ́ parí níbẹ̀. Ilé-ẹjọ́ ti júwe ọ̀nà ẹ̀wọ̀n fún màmá Boko Haram àtàwọn méjì míì. Ọdún 5 ni wọ́n fún wọn lórí ẹ̀sùn jìbìtì mílíọ̀nù 6 náírà. Ààrẹ orílẹ̀-èdè Germany Frank Walter yóò ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà lónìí ọjọ́ Ìṣẹ́gun. Ọ̀gágun Olúfẹ́mi Olúyèdè ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ẹlẹ́ẹ̀kẹrìnlélógún. Àwọn aṣòfin lápá gúúsù ìlà oòrùn ti gbárùkù ti àtúnṣe òfin owó orí tí ààrẹ Tinubu gùn lé. Ìjọba àpapọ̀ ti ná tó mílíọ̀nù lọ́nà 410 dọ́là fún ìdókòòwò CNG ní Nàìjíríà. Ìròyìn eré ìdárayá: Wilfred Ndidi kò ní láǹfààní láti gbá bọ́ọ̀lù títí di ọdún tó ń bọ̀ látàrí ìfarapa tó ní láìpẹ́ yìí. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ tẹ́ bá darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbòfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.